kú oríire báyìí ni gbogbo àwọn olólùfẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tí ó ń bẹ ní California lọ́wọ́lọ́wọ́ báyìí kí o mo rò pé tí mẹ́ni mò ń sọ ìyẹn Bíọ́lá Adébáyọ̀ ṣe ni gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí kú oríire látàárọ̀ o tí wọ́n sì ń ṣe àdúrà fún lọ́pọ̀lọpọ̀ kí wá ní tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń kí kú oríire nílùú California lẹ́yìn tí ó wà ẹ wá farabalẹ̀ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi ń kí kú oríire. olórin fújì ilẹ̀ wa ní Saheed Òṣùpá ti wá fún gbogbo àwọn àáfàá eléyìí tí ó ń jáde ní mẹ́sàn-án mẹ́wàá fún o tí wọ́n sì ń bẹnu àtẹ́lù látàrí fọ́nrán kan eléyìí tí ó gba orí ayélujára kan níbi tí ó ti ń kọrin nípa mùsùlùmí àti kìrìsìtẹ́nì. èyí ni ohun tí àwọn àáfàá náà sọ àti èsì eléyìí tí Saheed Òṣùpá tún wá fún wọn padà o. ọlọ́run ọba má padà lẹ́yìn wa ni o. òṣèrékùnrin ilẹ̀ wa ni Yomi Fabiyi ti padà báyìí lẹ́yìn òṣèrékùnrin ilẹ̀ wa Bàbá Ìjẹ̀ṣà o. kódà sí ni ó ní ohun tó gbìn òun ní kórè rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o wípé ìyà ní ń jẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tí ó ti dá sílẹ̀. kí wá ní tó ṣẹlẹ̀ tí ó fi mú wa látìlẹ́yìn rẹ̀ ìyẹn Yomi Fabiyi kúrò lẹ́yìn Bàbá Ìjẹ̀ṣà o. ẹ wá farabalẹ̀ gbọ́ pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ àti ohun tí ó ṣẹlẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ròyìn náà. àwọn tí a bá sì ti tẹ̀lé ìkànnì ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn ẹ máa bá wa ká lọ. òṣèrékùnrin ilẹ̀ wa ni Yomi Fabiyi náà ti padà lẹ́yìn Bàbá Ìjẹ̀ṣà báyìí o. ó ti wá kó òun nìkan àtọ́lọ́hún kò ní alátìlẹyìn kankan mọ́ báyìí àfọlọ́hún torí òṣèrékùnrin ilẹ̀ wa Yomi Fabiyi nìkan òun la rí tí ó ń ṣe àtìlẹyìn ní gbangba fún òṣèrékùnrin ilẹ̀ wa Bàbá Ìjẹ̀ṣà láti ọdún eléyìí tí wàhálà eléyìí tí ó kó sí tí ó ti ṣẹlẹ̀ o. Yomi Fabiyi ló ń gbawájú fún tí ó ń gbẹ̀yìn fún láti ọdún eléyìí tí wọ́n ti fi ẹ̀sùn kan wípé ṣe ni ó fi ipá bá ọmọbìnrin kan lò pọ̀ o. àti ọdún náà lọ́hùn ni Yomi Fabiyi ti ń ṣe àtìlẹyìn fún tí ó ń gbawájú tí ó ń gbẹ̀yìn fún kódà ó sojú ó sẹ́yìn rẹ̀ o ní gbogbo ìgbà eléyìí tí ó fi wà ní ọgbà ẹ̀wọ̀n gan-an ṣe ni Yomi Fabiyi mọ́ tún sọ̀pọ̀tì ẹ̀ tí ó sì dúró tì gidigidi ní irú àsìkò tí ó le tí ó wà lọ́dún náà lọ́hùn-ún. ṣùgbọ́n ṣe ni a rí tí Yomi Fabiyi wá sí live video kan lánàá o tí ó sì sọ̀rọ̀ nípa Bàbá Ìjẹ̀ṣà. kí wá ní ohun tó ṣẹlẹ̀ tí ó fi mú Yomi Fabiyi náà tó máa dírágì Bàbá Ìjẹ̀ṣà tó sì fún jẹ ní gbàgbós. ẹni Yomi Fabiyi bọ́ sórí live video tí ó sì ní aláìmoore ní Bàbá Ìjẹ̀ṣà o wípé kò tiẹ̀ moore rárá aláìmoore ẹ̀dá ni wípé tó bá jẹ́ pé ó bá jẹ́ ẹ̀dá tó moore ni àwọn ìwà tó wú sóhun kò yẹ kó jẹ́ Bàbá Ìjẹ̀ṣà ní òwúrú wà bẹ́ẹ̀ sóhun o. ó ní ṣe ni Bàbá Ìjẹ̀ṣà rán àwọn kan sóhun tí ó kọ lẹ́tà sínú ìwé pélébé eléyìí tí ó fi ránṣẹ́ sí Yomi Fabiyi. ohun tí ó sì wà nínú lẹ́tà náà ni wípé ṣe ni Bàbá Ìjẹ̀ṣà sọ fún Yomi Fabiyi wípé kí ó yẹra kúrò lórí ọ̀rọ̀ òun o wípé kó má ṣe sọ nǹkan kan nípa ọ̀rọ̀ òun mọ́ lórí ayélujára kó sì má ṣe dá sí ọ̀rọ̀ òun kankan mọ́ lórí ayélujára kí ó fi ọ̀rọ̀ òun lẹ̀ bí ó ṣe wà wípé kó má ṣe sọ ohun kankan mọ́ báyìí lórí ọ̀rọ̀ òun kó gbàgbé ọ̀rọ̀ òun kó sì fi ọ̀rọ̀ òun lẹ̀. ọ̀rọ̀ eléyìí ni ó bí Yomi Fabiyi nínú wípé ẹ̀dá ò mọ̀ ṣe gbìjà rárá àti rárá o wípé ẹni tóhun ti ń forí ṣe fún fọrùn ṣe fún láti ọdún 2020 tí ó ti wà nínú ìlà yìí lo ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà lọ́tún lọ́sì tí òun sì ń fa gbogbo agbára òun láti rí wípé wọ́n gbà á lẹ̀ tí àwọn ènìyàn kò sì fojú burúkú wò ó láti ọdún náà lọ tó fi mọ́ gbogbo ìgbà tó wà ní ẹ̀wọ̀n ṣe mi lòun ń jà fún lọ́tún lọ́sì tí òun sì ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ọ̀rọ̀ rí bí gbogbo àwọn ọmọ Nàìjíríà ṣe rò ó. ṣùgbọ́n nígbà tí ó wá jáde kàkà kí ó tún fi ire sán fóun ibi ló fi sán fóun o ló ṣe ń fi lẹ́tà ránṣẹ́ sí òun wípé kóun má ṣe dá sọ̀rọ̀ òun tàbí sọ̀rọ̀ kan nípa òun mọ́ ní orí ayélujára wípé ṣé nǹkan tó yẹ kó fi sán fóun nìyẹn. pábábárì rẹ̀ tún wá ní wípé ohun èyí tí ó tún dùn Yomi Fabiyi ni wípé tí a kò bá sì gbàgbé lótìtọ́ wípé ṣe ni Bàbá Ìjẹ̀ṣà kọ orin kan tí ó gbé sí orí ìkànnì rẹ̀ ti YouTube gbàrà tí ó dé láti ọgbà ẹ̀wọ̀n o tí ó sì fi ṣàlàyé ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ pẹ̀lú bí ọ̀rọ̀ rẹ̀ ṣe di ọ̀rọ̀ ẹ̀wọ̀n àti gbogbo àwọn tí ó wà nídìí bí ọ̀rọ̀ òun ṣe di ọ̀rọ̀ ilé ẹjọ́ tí òun sì fi padà dé ọgbà ẹ̀wọ̀n. ṣe ni ó sì sọ gbogbo àwọn tó ràn án lọ́wọ́ náà tí ó fi di wípé àwọn rí padà jáde láyọ̀ àtàlàfíà. gbọ́ gbogbo bí ó ṣe dárúkọ gbogbo àwọn ènìyàn tí ó ṣe àtìlẹ́yìn fún tí ó sì ràn án lọ́wọ́ ṣe ni kò dárúkọ Yomi Fabiyi o. èyí tó jẹ́ ara ohun tí Yomi Fabiyi sọ lórí live video eléyìí tí ó ṣe lánàá wípé Bàbá Ìjẹ̀ṣà ò ṣe èèyàn dáadáa rárá wípé tó bẹ́ẹ̀ pé ó bá jẹ́ ènìyàn dáadáa ni ó yẹ kó lè ka orúkọ òun náà máa ra ohun tí ó ràn òun náà lọ́wọ́ wípé torí ṣe ni òun jà fún gidigidi tí òun sì ń gbáwájú tí òun gba ẹ̀ fún kódà ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ wà ní ilé
ẹjọ́ ìgbà tó wà lọ́gbà ẹ̀wọ̀n àti ìgbà tó tún jáde ṣe ni òun ń jà fún gidigidi tí òun sì ń fi gbogbo ìgbà ṣe àtìlẹ́yìn fún, ṣùgbọ́n ṣe ni kò tiẹ̀ wo ọ̀dọ̀ òun rárá tí ò tiẹ̀ dárúkọ òun wípé ṣe ni òun ràn òun lọ́wọ́. Àwọn ẹ̀sùn méjì ni Yomi Fabiyi wá kà jáde ní orí ìkànnì rẹ̀ ti live video eléyìí tí ó ṣe lánàá yóò fi padà lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà o. Àkọ́kọ́ ni wípé ó ní ó fi lẹ́tà ránṣẹ́ sóhun wípé ṣe ni kí òun má sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ òun, ìyẹn kí ó má sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ tún wá ní wípé ìgbà tí bàbá Ìjẹ̀ṣà kọ orin lẹ́yìn ìgbà tó dé ní ọgbà ẹ̀wọ̀n ṣe ni bàbá Ìjẹ̀ṣà kò dárúkọ òun, ìyẹn Fabiyi, nínú fọ́nrán eléyìí tí ó ṣe jáde. Àwọn nǹkan méjì eléyìí ni ó ń dùn Yomi Fabiyi gidigidi wípé aláìmoore ẹ̀dá ni bàbá Ìjẹ̀ṣà, wípé kò tiẹ̀ fi ibì kankan san oore eléyìí tí òun ṣe fún, tí èsì jẹ́ pé bóyá òun gbowó lọ́wọ́ rẹ̀ tóun fi ń ṣàtìlẹ́yìn fún, ṣùgbọ́n kò tiẹ̀ wá moore, kó tiẹ̀ mọ rírì gbogbo wàhálà eléyìí tí òun ṣe lórí ọ̀rọ̀ rẹ̀, kò tiẹ̀ wá kọbi ara sóhun rárá kó wọ̀dọ̀ òun. Ó ní kò sí yọnu o, ṣùgbọ́n gbogbo ìyà ẹ̀ṣẹ̀ eléyìí tí ó ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí in tó gbìn òní ti ń jẹ o, wípé gbogbo ìyà eléyìí tí ń jẹ lọ́wọ́lọ́wọ́ eré tó ti gbìn kalẹ̀ ni o. Ní àgbẹ̀ kò lè gbin àgbàdo kó fi ká ilá o, ohun tó gbìn báyìí òun ní fọwọ́ ara rẹ̀ ká báyìí pé yóò sì ká pẹ́pẹ́pẹ́. Báyìí ni àìṣe rí tí Yomi Fabiyi ṣe wá sọ ọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà lánàá o, tí ó ní ṣe lòun ti dẹ̀yìn lẹ́yìn rẹ̀ tí òun kò sì ní sọ̀rọ̀ kan nípa rẹ̀ mọ́, tí àṣírí tí ó ń jà rìn lórí ayélujára ni àníkà mú wá sí ti gbẹ̀yìn olólùfẹ́ wa náà kẹ́yìn náà lè bàjẹ́ aládùn ohun tí ó ń lọ lórí ayélujára pẹ̀lú bí Yomi Fabiyi ṣe ti padà ní ẹ̀yìn bàbá Ìjẹ̀ṣà. Ohun tí ẹ̀yin náà bá sì rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. Lórí ọ̀rọ̀ ọba orin tilẹ̀ wa ti fújì ní ìyẹn Saheed Akorede Okunola tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún máa pè ní Saheed Òṣùpá, kódà ṣe ni àwọn mìíràn tún máa pè ní Sidon Payne tí wọ́n tún máa ń pè ní ọba orin. Ńlá rí tí ó tún ti ṣe fọ́nrán mìíràn jáde lónìí o, tí ó fi wá fún gbogbo àwọn àáfàá lésì lẹ́yọ kọ̀ọ̀kan o, látàrí fọ́nrán kan eléyìí tí ó jẹ jáde tí ó sì gba ogun ayélujára kan nígbà tí ó ń kọrin tí ó sì ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì o. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí fọ́nrán náà já ìrìn káàkiri ayélujára ṣe ni àwọn àáfàá lọ́kan ọ̀jọ̀kan jáde tí wọ́n sì fún jẹ ní gbàgbós tí wọ́n ti ń sọ pé ṣe ni àwọn kò ní gbórin rẹ̀ mọ́ o, wípé kí ló dé tí ó fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí, tí ó sọ̀rọ̀ nípa kùránì, tí ó sọ̀rọ̀ nípa ànábì. Ṣe ni àwọn àáfàá sì ń jáde ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n ń fún Saheed Òṣùpá jẹ ní gbàgbós tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí, kódà sí ni wọ́n ń sọ òkùrọ̀ sí pẹ̀lú, tí wọ́n sì fi ìkanra tìbínú sọ ọ̀rọ̀ sí àgbà orin fújì ilẹ̀ wa ní Saheed Òṣùpá. Gbogbo àwa tí a bá sì rí fọ́nrán alákọ̀ọ́kọ́ eléyìí tí ó jáde síta tí ó ń já ìrìn tí ó fi mú kí àwọn àfáà máa jáde síta, ohun tí Saheed Òṣùpá kọ nínú fọ́nrán náà ni wípé gbogbo àwọn táwọn jẹ́ olórin, tí àwọn jẹ́ eléré, tí àwọn jẹ́ àwọn tí ó máa ń panilẹ́rìn tàbí gbajúgbajà kan láì agbo òṣèré, bóyá ti tíátà àbí ti tolórin tàbí ti nǹkan míì, ó ní gbogbo wọn pátápátá báyìí ó náà ní nǹkan tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ o, bóyá ẹlòmíín ṣoògùn, ṣùgbọ́n ó sọ wípé ṣe ni àwọn míì ń bẹ tí wọ́n kàn máa ń fi ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ìbojú tí wọ́n mọ̀ gbé bíbélì káàkiri, tó sì jẹ́ gbogbo àwọn olólùfẹ́ máa ń rò wípé bíbélì náà gbójúlé àti kùránì. Ó ní irọ́ ni o, wípé ọ̀pọ̀ nínú wọn báyìí ló jẹ́ wípé wọ́n ń ṣe oògùn tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ tó kàn jẹ́ wípé wọn ò gbé síta ni. Bẹ́ẹ̀ lòun sọ nípa tiẹ̀, ṣùgbọ́n irú òun báyìí òun ò fi hàn o, òun ṣoògùn tí òun sì lè fọwọ́ gbáyà rẹ̀ wípé òun ṣoògùn. Ṣùgbọ́n ó sọ nínú fúnra náà wípé oògùn tóun ń ṣe òun kò fi bà tẹnikẹ́ni jẹ́ o, ń ṣe oògùn kí ti tòun bá lè dání o, òun ò fi bà tẹnikẹ́ni jẹ́, wípé bí òun yóò ṣe máa lọ síwájú báyìí òun ni ohun tó bá òun, èyí nìdí tóun sì fi ń sáré, wípé èèyàn ò gbọ́dọ̀ kánjú, èèyàn ò sì gbọ́dọ̀ dúró, èèyàn gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsí ni, wípé òun ò ṣògùn láti fi bà tẹnìkan ọmọlàkejì jẹ́ o, ṣùgbọ́n kí tóun bá lè dára o lòun ṣe ń ṣe oògùn. Èyí ni fọ́nrán eléyìí tí ó sì ń já rìn káàkiri lórí ayélujára wípé yóò ṣe máa bẹnu àtẹ́lù rẹ̀ sí mùsùlùmí, wípé ṣe ń bẹnu wípé àwọn tí ń ṣẹ̀sùn mùsùlùmí náà lówó ni, wípé àwọn tí sì ń ṣẹ̀sìn kìrìsìtẹ́nì náà sáwọn náà lówó ni, tó fi jẹ́ wípé ọ̀rọ̀ ògùn ló sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n máa ṣe. Èyí ni fọ́nrán tí ó jáde tí àwọn àfáà wa ń jáde tí wọ́n ń bu ẹnu àtẹ́lù tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí, kódà sí ni àwọn mìíràn tiẹ̀ láwọn ò ní gbórin rẹ̀ mọ́, wípé àwọn ò sì ní pè sóde eré mọ́, tí àwọn àfáà ọ̀hún sì ń sọ oríṣiríṣi ìlú tí wọ́n ń bu gidigidi lórí ayélujára. Ṣùgbọ́n ṣe ni ọba orin fúnra lára rẹ̀ ìyẹn Saheed Òṣùpá ti bọ́ sórí ayélujára tí ó sì ti wá fún gbogbo àwọn àfáà ilé tí ó ń bu ẹnu àtẹ́lù tí wọ́n ń sọ òkòrò lú gidigidi. Báyìí ló ṣe sọ̀rọ̀ rẹ̀, ó ní ṣe ni òun ò ní alátakò pẹ̀lú ọ̀rọ̀ bíbélì àti kùránì rárá o, wípé ṣe ni òun mọ̀ wípé ànábì báyìí Ọlọ́run ọba,
bẹ́ẹ̀ sì ni Jésù òun ni ọmọ Ọlọ́run, wípé ṣe ni òun kò ṣe alátakò fún ẹ̀sìn kankan o. Ṣe ni ó tún yànnàná rẹ̀ tí ó sọ̀rọ̀ nípa ànábì tí ó sì tún sọ̀rọ̀ nípa Jésù Kristi pẹ̀lú nínú fọ́nrán eléyìí tí ó tún gbé jáde. Ṣùgbọ́n ó ní ohun tí ó burú jù ní wípé àwọn èèyàn mọ̀ wípé n ti ń bẹ lẹ́yìn ẹ̀sìn ojú òjé lọ, ó ní ṣe ni ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú òjé lọ, wípé n tó ń bẹ lẹ́yìn ẹ̀sìn náà ó ju èje lọ o. Bẹ́ẹ̀ ló parí ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tí ó ń gbé ìtumọ̀ ọ̀rọ̀ òun sódì gangan àwọn lalábòsí o, wípé ọ̀tọ̀ ní bóun ṣe kọ orin eléyìí tí ó ń já rìn kiri lórí ayélujára, ṣùgbọ́n àwọn alábòsí wọn tí wọ́n ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti fi jẹun, àwọn ni wọ́n túmọ̀ ọ̀rọ̀ òun sí ọ̀nà míì o, tí ó fi di pé fọ́nrán náà gba orí ayélujára kan, wípé alábòsí ni gbogbo àwọn tí ó ń gbé ọ̀rọ̀ òun sódì o, wípé kí wọ́n sì ṣọ́ra ṣe. Báyìí ni èsì tí Sidon P tún fún àwọn àáfàá àti gbogbo àwọn tí ó gbé ọ̀rọ̀ rẹ̀ sódì lórí ayélujára, tí ó fi di pé wọ́n ń bọ ẹnu àtẹ́lù tí wọ́n sì ń bu gidigidi. Èyí náà láti rí tí ó ń já ìrìn lórí ayélujára tí a ní ká mú wá sí ti gbẹ̀yìn olólùfẹ́ wa. Ohun tí ẹ̀yin náà bá sì rí sí ohun tí Sidon P sọ àti ohun tí àwọn àfáà náà ń bá a fà pẹ̀lú, ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. Congratulations lọ́tún, congratulations ló sì báyìí. Ó ní àwọn olólùfẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tí kò sí lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn Bíọ́lá Adébáyọ̀ ni wọ́n ń kí o. Ní àwọn olólùfẹ́ rẹ̀ bá ń yọ̀ lọ́tún lósì tí wọ́n sì ń ṣàdúrà fún pẹ̀lú bí ó ṣe wà ní California. Ẹ wò kí wá ló ṣẹlẹ̀ gan-an tí àwọn olólùfẹ́ rẹ̀ fi ń kí lọ́tún lósì. Ẹ bí a ṣe mọ̀ wípé òní ni ọmọkùnrin rẹ̀ ni ó pé ọmọ ọdún mẹ́ta o, tí ó sì ti gbé sí orí ìkànnì rẹ̀ tí Instagram tó ti fi ń kí ọmọ rẹ̀ láti àtàárọ̀ o. Ẹ wò ó bí àwọn ènìyàn ṣe mọ̀ pé òní ni birthday ọmọ Bíọ́lá Adébáyọ̀ báyìí, ṣe ni wọ́n ti ń kí lọ́tún lósì tí wọ́n ń kí kú oríire. Kódà ṣe ni wọ́n tún ṣàdúrà fún wípé ṣe ni ọmọ rẹ̀ yóò dàgbà o, tí òun náà ó débi gíga láyé, tí ó sì lókìkí tí òkìkí rẹ̀ yóò kàn káàkiri gbogbo àgbáyé. Ẹ wò ṣe náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wípé yóò dàgbà yóò dògbó, bẹ́ẹ̀ ni òun náà yóò gbé nǹkan rere ṣe nínú ayé. Àwọn èèyàn tiẹ̀ wá ń sọ pé àbí torí bẹ́ẹ̀dì ọmọ rẹ̀ tí ò fẹ́ kó ṣe ní Nàìjíríà ló ṣe gbé ọmọ rẹ̀ lọ sí ìlú òyìnbó sódà ọmọ rẹ̀ yóò lè bá a ṣe bẹ́ẹ̀dì ní orílẹ̀-èdè United States of America ní California o, wípé àbọ̀mọ rẹ̀ ló lọ gbé ṣe bẹ́ẹ̀dì ni. Pé tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ó dáa, ó sì dùn gidigidi pé ọmọ rẹ̀ náà ti mọ bí ilé ayé ṣe rí wẹ́rẹ́wẹ́rẹ́ ni àti ibi tí ayé tún pọ̀ sí gidigidi, tí wọ́n ń ṣàdúrà pé ọmọ rẹ̀ yóò tún jẹ ọ̀pọ̀lọpọ̀ ayé o. Dà nígbà tí Bíọ́lá Adébáyọ̀ tún ń kí ọmọ rẹ̀ kú ọjọ́ ìbí rẹ̀ lónìí o, ṣe ló tún gbé fọ́nrán ibi tí ọmọ rẹ̀ àti bàbá rẹ̀ náà ti jọ ya fọ́tò tí ó gbé sórí ìkànnì rẹ̀ tí ó fi ń kí ọmọ wọn papọ̀. Tinú àwọn olólùfẹ́ sì ń dùn wípé àwọn ṣẹ̀ṣẹ̀ mọ ọkọ rẹ̀ lónìí ni o, wípé inú àwọn sì dùn wípé gbogbo bó ṣe ń ṣe àjọyọ̀ ọmọ rẹ̀ kò dá fọ́tò tiẹ̀ àtọmọ rẹ̀ nìkan gbé sórí ayélujára o, wípé ṣe ni ó tún gbé ti bàbá ọmọ náà sí, wípé ó ṣe ń tó dára gidigidi, tí wọ́n sì ń kí i fún ìwà ọlọ́gbọ́n eléyìí tí ó wù, tí ó gbé fọ́nrán òun àti bàbá ọmọ sórí ìkànnì láti fi kí ọmọ gangan kú ọjọ́ ìbí rẹ̀. Àwa náà sì ń gbàdúrà pé ṣe ni ọmọ náà yóò débi gíga o, yóò sì ẹ̀mí rẹ̀ yóò sì gùn, nǹkan burúkú gangan ò ní ṣẹlẹ̀ sí i. Wishing you many happy returns of your day. Happy birthday to you once again. Tí ẹ bá sì jẹ́ olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ náà, a fẹ́ kí ẹ bá wa kọ happy birthday, many long life and prosperity fún ọmọ Bíọ́lá Adébáyọ̀ o. Ṣe ní kẹ́sì sí ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wípé kí ọmọ náà kó dàgbà. Ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa yìí náà lárí tí ó ń jà rìn lórí ayélujára tí a ní ká mú wá sí ti gbẹ̀yìn olólùfẹ́ wa náà. Ohun tí ẹ̀yin náà bá sì rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. Etí tẹ̀ kúkú ń gbọ́ wa kò ní dì. Ẹ kàn sí ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Ẹ ṣé, ó dàbọ̀.